sàlùwàlá ń jẹ́ mo fẹ́ lọ sàlùwàlá mo fẹ́ lọ sí wùdú mo lè fi Yorùbá sí mo fẹ́ lọ sí sọ̀láàtì mo àfẹ́ lọ kí Yorùbá ẹ̀yà ni wọ́n. Alhamdulillah. So afa Jamiu àmì ọlọ́run kàkà kí ẹ wá mọ̀ kẹ máa lékún sí inú àgbọ́yé ẹ̀sìn kẹwàá lójú ọ̀nà. So owó ẹ̀yìn kẹ́ẹ̀kọ́ ṣe tó wù yìí kébí kẹlẹ́ lọ lóyìnbó kẹ́dé kẹfìfì skápù kìí jímọ̀ fáwọn èèyàn ìtẹ́ ń báká ní kẹlẹ́ kọ́lé kan tó ṣe ìtẹ́ ń báká ní ẹwà yà aláìmọ̀ kan lẹ́sìn tó pé in tó yẹ kẹ́ mọ̀ kẹ́pẹ́ ìgbẹ́ náà yẹ kàṣàfà ẹni tí ó jẹ́ pé òun ní ó máa kọ́ àwọn èèyàn wọn nílẹ̀ tí wọ́n ń takò yàrá sí kẹ́ Yorùbá ní yíò kẹ́ ẹ fẹ́ lọ kírun kí ló ń jẹ́ fẹ́ lọ ṣe sọ́lá ẹ fẹ́ gbàwẹ̀ ẹ fẹ́ ṣe síyàmù nígbà pé àṣírí tó ìmọ̀ tó ń bẹ́ẹ̀ kò yé yín. So tó ń sọ àìburú tó wà bí kí ẹ má pẹ́kọ́ ẹ̀sìn nìyẹn. Èyí lábáwá ẹ̀ lè sọ èyí kan á ní ẹ̀há èyí hadith ẹ̀ mọ̀ àfikẹ́ àmọ́ tí a tẹ̀mọ́ ókùn tẹ́lẹ̀ jáfàlẹ̀ lórí gan wọ́n sì lógún lẹ́mọ̀ ṣógún lẹ́yìn ànábì kọwa ṣógún ní Islam wa ta ló mógún wa olóyè ológun nù àwọn sàbí ànábì. So àwọn tàti rí gbídèkúdè tẹ́ǹpẹ́ lámì Ọlọ́run àmì Ọlọ́run wá ní òkú lára yìí ẹni tó jámì Ọlọ́run tí ó sì lórí ọ̀nà àjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run kò dáma kò sí lórí ẹ̀ kò mọ ìlábáwà ilé sọ yìí kò wá ní ẹ̀há yíká rẹ̀ gan òdá ẹ̀mọ́ tẹ̀júìdì àdís kí wá ní kókó yín tí tó ń bẹ́ mi nǹkan tẹ́ ń sọ Yorùbá ní kàlẹ̀dẹ̀ Yorùbá ṣe Ìgbò yìí àwọn tó ń sọ bẹ́ Ìgbò làwọn sọ àbáwúsá ṣáláwọn sọ Yorùbá mọ́nà àbáláwọn tako Yorùbá ilé ní ó sì jẹ́ kí wọ́n fọ́nà sọ́pọ̀lọpọ̀ irú yín tẹ́ bá ti ń ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń wẹ̀ bí àwọ àwọn Yorùbá ẹ̀yìn yàbí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi náà kàlá rí gbàgbé yẹpẹ̀ yín láfa ẹwà ní fa ẹ máa lẹ́yìn ṣe ifá pẹ̀lú wọn ẹni máa kún ọ lọ́wọ́ àwọn Yorùbá ṣe ẹ̀yin ò mọ̀ pé ní èdè lábáwá ní ṣẹ̀yìn Islam àwọn kan wà ní èdè lábáwá tẹ́ pé èdè mi ò lè tu èdè mi ò kí ń tu èdè lábáwá ìlànà fílẹ̀ sí ká máa sọ ní ṣẹ̀yìn àgbọn nínú òfin Islam lọ tẹ́ pé èdè ò lè tu bí sọ́láàtì kò sọ́láàtì ò ní túmọ̀ lédè ní English gan kò túmọ̀ sí prayer aqwalun wa akhlafun mubtadi'atun bitakbir muftatimatun bitaslim ṣe prayer ní túmọ̀ òbí tasọ́sì ṣe ìyẹn ní gbígbà sọ́sì àwọn Yorùbá bá wá ń gbà ẹ̀nà kọ́ gbìyànjú kọ́kọ́ fún lórúkọ ní kò túnmọ̀ sí sọ́láti gangan tó bá túnmọ̀ sí sọ́láti ní àwọn anábì oníṣẹ́ lè máa kọ́ àwọn lábá bá ṣe ń ṣe sọ́láti oníṣẹ́ máa kọ́ wọ́n ti mọ̀ túnmọ̀ rẹ̀ anábìṣẹ́ kọ́ wọn ni torí pé sọ́láti ní túnmọ̀ tó pọ̀ ó túnmọ̀ sí dùn àdúrà ó túnmọ̀ sí àfànà ẹ̀yìn tí mo bẹ́ẹ̀ lọ. So nígbà tẹ́ bá ti gbọ́ nǹkan yé àwọn sọ kásìkàtì Yorùbá ẹ̀tẹ̀ àwọn ìtàn tó bá tẹ̀lẹ̀ pé ní ìṣẹ̀lẹ̀ ń fi èsì fún ìdọ̀rọ̀ ṣáláfù àìpá alábùkù ní ẹfẹ́ tẹ́ alábùkù àkọ́ ní pé mi ìtẹ̀rù kí náà tẹ́wà ní ẹgbẹ́ kan nípa àwọn àpọ́nlé pé kí wọ́n ṣàpọ́nlé pàfà sóhun nìyẹn torí mo mọ̀ tó lọ sí kíra tó ń skúl ní kíra mẹ́rin àwọn náà wà ní secondary school báyẹn náà lóòótọ́ so mo rà tó ń skúl nípa but tó bá kọjá yẹ ẹdẹ́ọ̀dọ̀ pé odò ṣáláfù kankan wà tẹ́ gidi ní o ẹ̀yìn jẹ́ bó ṣe jẹ́